Listen to your zodiac signs daily predictions for today, Sunday, March 30, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà torí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Sunday, March 30 ọdún 2025 tí a wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú náà láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọranyan Aries, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20, inú yín máa dùn látòórọ̀ títí dọjọ́ alẹ́, kò sí bó tilẹ̀ hùn kí nǹkan rí. Bẹ́ẹ̀ sì ni èyí tí máa reflect lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àti láyìíká ilé yín, kódà àwọn tó rọ̀gbà yín ká gan máa fíìlì ẹ̀. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ fi tìdùnnú ìtayọ̀ yìí kẹ́ fi resolve gbogbo issue tẹ́ bá ní pátápátá. Ẹ kíyèsí ara pẹ̀lú ọtí mímu pátápátá o, kó má ba disrupt oorun yín láṣálẹ́ tòní. Lénìí sí rèé, ó ṣeé ṣe kí ẹ ṣalábàápàdé ènìyàn kan tó ṣe pé tíjọ ní áwọ̀ sẹ́yìn tẹ́lẹ̀, tí irú rẹ̀ bá wáyé ẹ wá bẹ fẹ́ yanjú rẹ̀ kí gbogbo ẹ̀ yanjú. Lénìí kẹ́ jẹ́ kára yín yá gágá, ẹ má ṣe ohun tó lágbára ju ẹ̀mí yín lọ. Ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn pátá. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, lénìí a máa ṣe yín bí ìgbà pé kí ẹ jáde kẹ́ socialize kẹ́ gbafẹ́. Ó dára púpọ̀ kẹ́ ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lọ́jọ́ tòní. Ó wá ṣeéṣe kọ́rọ̀ owó kó fẹ́ jẹ́ nǹkan tó lè fẹ́ stress yín díẹ̀. Tó bá ṣe pé ẹ̀rọ opportunity kan lọ́jọ́ tòní, bóyá nǹkan kan tẹ́ fẹ́ kówó lé lórí, ẹ wòye sí dáadáa fínífíní, kí ẹ wòye sí kí ẹ béèrè àmọ̀ràn látọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n ti wà nídìí ẹ̀ tipẹ́, kí wọ́n là yín lọ́yẹ̀ lé lórí ṣáájú kẹ́ tó gbègbèsẹ̀ náà. Kẹ́ wá kíyèsára pẹ̀lú àwọn tẹ́ máa bá ṣe lọ́jọ́ tòní. Kẹ́ má ṣe jẹ́ kí àwọn èèyàn kọ́kọ́ waste àkókò yín lásán. Lénìí kẹ́ kíyèsára, ẹ má péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá wà tẹ́ bá rí pé bẹ́ẹ̀ wà comfortable fún yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun. Lénìí dára. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, ẹ máa wà very lucky lọ́jọ́ tòní. Ó dára kí ẹ lo àkókò yìí láti fi ṣàwọn nǹkan tó ṣe pé ó máa ràn yín lọ́wọ́, tá sì ràn àwọn tó rọ̀gbà yín ká lọ́wọ́ náà pẹ̀lú. Àwọn tí ẹ bá ṣe fún lénìí wọ́n appreciate ẹ̀ dáadáa, ìyẹn ti máa tún bí ìdùnnú fẹ́yìn náà. Lọ́jọ́ tòní ó ṣeéṣe guest message fẹ́ pọ̀, ṣùgbọ́n o àwọn nǹkan tó bá wọlé bí oore á ràn yín lọ́wọ́ láti mójútó gbogbo nǹkan tí ẹ fẹ́ náwó lé lórí. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lénìí. Off white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22, lénìí ó ṣeéṣe kọ́kàn yín pòrúurú. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe káwọn kan tí ẹ̀ ń ṣe kó dàbí ìgbà pé ó slow lénìí, yíyẹn sì lè fẹ́ fa frustration díẹ̀ fún yín. Bẹ́ẹ̀ sì ni ẹ lè má fi bẹ́ẹ̀ ní ìgboyà dáadáa, tàbí kẹ́ máa doubt púpọ̀ lórí nǹkan tí ẹ bá ń ṣe. Ẹ ní láti rí dájú pé ẹ dúró ṣinṣin lórí ẹsẹ̀ yín. Kẹ́ má ṣe jẹ́ kí gbogbo nǹkan yẹn kó ṣàkóbá fún feelings yín rárá. Kẹ́ rí dájú pé ẹ create àkókò díẹ̀ láti ronú jinlẹ̀ nípa bí tẹ́ ti ń gbà bọ̀, ibi tẹ́ dé dúró àti ibi tẹ́ ń wòye sí fún ọjọ́ iwájú. Lénìí kẹ́ má wulẹ̀ gbégbésẹ̀ èyí tó ṣe pé ó lè affect àwọn tó rọ̀gbà yín ká, tó lè mú kí ọkàn wọn bàjẹ́ tàbí kí inú wọn pòrúurú tàbí kí wọ́n má gba tiẹ̀. Lénìí ó ṣeéṣe kí owó padà wọlé dáadáa kí ilẹ̀ tó ṣú. Ẹ gbájúmọ́ṣẹ́ kí ẹ lè róore gbámú. Ẹ free mind yín kẹ́ sì jẹ́ kára yín yá gágá lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 lè ní inspiration máa wà fún yín, ẹ sì máa wà motivated lọ́jọ́ tòní kẹ́ wòye sí àwọn kan tó dàbí negativity kí ẹ gbé ogbó ẹ̀ kó lọ́kàn yín pátápátá. Bẹ́ẹ̀ sì ni kẹ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí àwọn kan dáadáa tẹ́ ẹ̀ fẹ́ fún ìgbésí ayé yín, kẹ́ wá ní ìgbàgbọ́ dáadáa kò sí bí nǹkan ṣe lè rí. Ẹ sì má ṣe jẹ́ kí ọ̀rẹ́ yín àbí ènìyàn tó súnmọ́ yín kí wọ́n tọ́jú owó fún yín tàbí kí wọ́n bá yín ṣòwò bákan tàbí kẹ́ ní ó yá kówó yẹn wà lọ́wọ́ ẹ tá bá fẹ́ ra nǹkan báyìí kó máa mú jáde, kó má bì kí wọ́n náwó nínú àpàjù bó ṣe yẹ lọ. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sílẹ̀ ní àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan tí yín mọ́. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 á dàbí ìgbà pé kẹ́ introspect lọ́jọ́ tòní yẹn sì dára púpọ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ wà concern nípa ìlera ara yín pàápàá inú yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára pẹ̀lú nǹkan tẹ́ máa jẹ síkùn. Bákan náà sì rèé àwọn nǹkan kí nǹkan tó bá dàbí àìlera kẹ́ address ẹ̀ dáadáa, kẹ́ care fúnra yín dáadáa, kẹ́ sì tún pay attention sí ìlera àwọn ọmọ yín náà, kẹ́ kọ́ bí ara sí dáadáa lọ́jọ́ tòní tó ṣeéṣe kí àwọn ọmọ kó dàbí ìgbà pé àwọn náà lè fẹ́ ní àlejò díẹ̀. Kẹ́ kíyèsára gbogbo àwọn nǹkan wọ̀nyí sì lè fẹ́ jẹ́ kí ẹ fẹ́ náwó díẹ̀ lórí àìlera. Kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, kẹ́ má wàá ṣe ròyìnròyìn rẹpẹtẹ nípa rẹ̀ kó má bàa jẹ́ kí nǹkan yẹn tún worst sí. Ẹ kíyèsára ẹ ṣọ̀rọ̀ sọ kí ẹ má sọ̀rọ̀ èyí tí ó máa ṣàkóbá fún ọmọlàkejì. Lénìí sí rèé kẹ́ rí dájú pé ẹ jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ, kí ẹ sì rí dájú pé ẹ ṣèké ara yín dáadáa bó ti tó àti bó ti yẹ. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní máa jọjọ́ tó ṣe kókó dáadáa fún yín tó sì jọjọ́ tó dára. Ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ tẹ́ máa ní lọ́jọ́ tòní á jẹ́ kẹ́ lè pinnu àti gbégbèsí ẹ̀ lórí ohunkóhun lọ́jọ́ tòní. Ẹ máa lágbára káká yín á sì ràn yín lọ́wọ́ láti lè kojú èyíkéyìí nǹkan kíkan tó bá ń ṣẹlẹ̀ lásìkò yìí. Ẹ̀yin tẹ́ jẹ́ businessmen tẹ́ bá ń jáde lọ fún iṣẹ́ lọ́jọ́ tòní, ẹ kíyèsára kẹ́ pa àwọn nǹkan níyín mọ́ dáadáa kó má jẹ́ pé wọ́n máa fẹ́ já yín lólè tàbí kẹ́ fẹ́ sọ nǹkan nù lénìí. Ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí, kẹ́ wá ìdùnnú ní gbogbo ọ̀nà, kẹ́ sì má ṣe rìnrìn òru lénìí rárá, kò dára. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ó ṣeéṣe kẹ́ má fi bẹ́ẹ̀ gẹ́tì ara yín dáadáa lọ́jọ́ tòní, kó dàbí ìgbà pé ẹ̀ ń ro nǹkan ẹ̀ tí ẹ̀ ríro tàbí kí ìròyìn lọ fámíà. Lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọn nǹkan kan ti máa ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta tó ṣe é pé máa fẹ́ gbalẹ̀ lọ́kàn yín. Lénìí kí ẹ rí dájú pé ẹ wòye sí àwọn nǹkan tí ẹ lè gbé nígbésẹ̀ tó lè ṣiṣẹ́ fún yín, tó lè jẹ́ kí ìgbésí ayé yín ní ìdàgbàsókè. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ kíyèsára pẹ̀lú àwọn ọ̀rẹ́ tẹ́ máa yá lówó tó ṣe é pé ó ṣeéṣe kí wọ́n má dá padà. Kẹ́ kíyèsára ẹ má yáyàn lówó lọ́jọ́ tòní. Tẹ́ bá wá prove stubborn dáadáa lénìí ó ṣeéṣe kó fẹ́ ṣàkóbá fáwọn tó rọ̀gbà yín ká. Ẹ rí dájú pé ẹ fi understanding báwọn èèyàn lò lénìí, kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ free mind yín, kẹ́ jẹ́ kára yín yá gágá, kí ẹ sì gbà láfíà láàyè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 lọ́jọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ láti ṣe teamwork o, láti gbárùkù sí àwọn èèyàn, láti jọ ṣiṣẹ́ papọ̀. Pàápàá tí ẹ bá mọ̀ ìgbésẹ̀ tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí ó nílò kí ẹ gbàyàn sí, ẹ lè gbàyàn sí, kò sí wàhálà. Kódà tẹ́ bá wà pẹ̀lú àwọn èèyàn tẹ́ jọ ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní, motivation tọ̀dọ̀ yín àti ara yíyá gágá yín ó máa jẹ́ èyí tó ṣe pé á motivate àwọn náà, táwọn náà máa tún tẹpá mọ́ṣẹ́ tí yẹn sì máa jẹ́ kí ẹ wà very productive. Lénìí ọ̀pọ̀ yín lè fẹ́ rí àǹfààní opportunity láti ṣe iṣẹ́ kan ní òkè òkun lọ́jọ́ tòní. Iṣẹ́ náà sì lè jẹ́ṣẹ́ tó ṣe pé díẹ̀ náà lẹ́ẹ̀ máa ṣe. Ó lè jẹ́ pé wọ́n máa ní kẹ́ submit nǹkan kan lénìí, tó bá dọ̀la kẹ́ tún ṣe nǹkan kan, ó ṣeéṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kó wáyé fọ́pọ̀ yín tẹ́ ń lò ràwọ̀ ilé ní. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ jẹ́ iṣẹ́ ó ṣeéṣe kí ẹ nílò ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní, ṣùgbọ́n àwọn owó tẹ́ ti ná látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí yẹn jẹ́ kí owó rí bákan lápò yín lọ́jọ́ tòní. Ẹ wá kíyèsára pẹ̀lú distraction, kẹ́ gbájúmọ́ àwọn kan tí ẹ nífẹ̀ẹ́ sí láti máa ṣe. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ ṣe àwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, kí ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ sì jẹ́ kára yín yá gágá lénìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí gbogbo light colours sì jẹ́ kọ́lọ̀
èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erupe eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ọ̀pọ̀ yín máa wà very motivated dáadáa lọ́jọ́ tòní. Á dàbí ìgbà pé gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ pátá kó ti wá sí ìmúṣẹ, sì máa fẹ́ máa ṣiṣẹ́ lórí gbogbo nǹkan dáadáa tẹ́ ẹ fẹ́ fún gbèsè ayé yín. Gbogbo ẹ̀ pátá lẹ máa fẹ́ kó wá sí ìmúṣẹ lọ́jọ́ tòní. Lénìí kẹ́ sì má ṣe jẹ́ kí gbogbo nǹkan tó dàbí ìgbà pé nǹkan yóò lè ṣeé ṣe tó máa kó sí ọ̀lọ́gàn lójijì, kẹ́ má jẹ́ kó affect yín lọ́jọ́ tòní o. Ẹ nígbàgbọ́ pé gbogbo nǹkan pátá ló ṣeé ṣe, lẹ sì máa ṣe láṣeyọrí. Àmọ̀ràn látọ̀dọ̀ bàbá lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó ràn yín lọ́wọ́ lórí àyè iṣẹ́ yín. Lénìí ẹ gbọ́dọ̀ ní ẹ̀ ń dá wà lẹ́yìn nìkan àbẹ́ ń ká gbogbo sínú ilé. Ẹ báwọn ènìyàn ṣe lénìí dára, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ wà determine, bẹ́ẹ̀ sì lẹ́tọ́ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lónìí, kò sí wàhálà. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ọjọ́ tòní máa jẹ́jọ́ tó dára púpọ̀. O ṣe bá ti ń ronú nípa ń gbé fẹ́ make business kan àbẹ́ fẹ́ gbé ìgbésẹ̀ kan tó jọ mọ́ ìgbésẹ̀ tó dáa, ó dára kí ẹ gbé lọ́jọ́ tòní, látàrí pé tí ẹ bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ àbẹ́ invest lórí nǹkan kan lọ́jọ́ tòní, á bí ire dáadáa fún yín lọ́jọ́ iwájú. Ó wá ṣeéṣe káwọn pressure kọ̀ọ̀kan fẹ́ wáyé láàyè iṣẹ́ lọ́jọ́ tòní fẹ́yìn tẹ́ bá lọ bí iṣẹ́, tàbí kí issue fẹ́ wáyé ní àyíká ilé tí yẹn lè fẹ́ fa stress díẹ̀ fún yín. Bẹ́ẹ̀ sì ni ó sì lè fẹ́ ṣàkóbá fún focus yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ti marry, ó ṣeéṣe kẹ́ rírí owó tàbí àǹfààní kan látọ̀dọ̀ àwọn àna yín. Lénìí kẹ́ tẹpá mọ́ṣẹ́, kí ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ké sára pẹ̀lú ìbínú lọ́jọ́ tòní. Violet jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, lénìí àwọn èèyàn máa support yín, pàápàá àwọn olólùfẹ́ yín, àwọn tó rọ̀gbà yín ká. Bẹ́ẹ̀ sì ni kẹ́yìn náà ṣe dáadáa sí wọn pẹ̀lú. Ó ṣeé ṣe kí àwọn expenses tẹ́ ro kàn tẹ́lẹ̀ kó jẹyọ lọ́jọ́ tòní. Ẹ plan ọjọ́ tòní dáadáa, kẹ́ fọpọlọ wípé ṣe ohunkóhun. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé tí ẹ bá nílò ìrànlọ́wọ́ àbí àmọ̀ràn látọ̀dọ̀ èèyàn, ẹ lè bá wọn tẹ finú tán sọ lọ́jọ́ tòní kí wọ́n gbà yín lámọ̀ràn. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ má fi gbogbo ọkàn sí gbogbo nǹkan tí ẹ bá ń retí kó lè wá sí ìmúṣẹ ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ sì ni kẹ́yìn náà má ṣe ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fẹ́nikẹ́ni. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.